Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Mọ̀dínát Bọ́láńlé aya Adéyínká. Ohun tí mo mú wá fún wa lọ́jọ́ tí òní, òun ni à ń pè ní oúnjẹ ilẹ̀ wa. Oúnjẹ tí mo sì fẹ́ yànnàná rẹ̀, òun ni à ń pè ní àdàlú. Àdàlú jẹ́ oúnjẹ kan tó jẹ́ wípé ó wọ́pọ̀ ní àárín àwọn Yorùbá, pàápàá jùlọ ní àárín àwọn Yorùbá Ọ̀yọ́, Ìbàdàn, Òṣogbo, Ṣakí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pẹ̀lú àwọn tí ó tún fẹ́ràn láti máa jẹ irú oúnjẹ bẹ́ẹ̀. Àdàlú jẹ́ oúnjẹ tí a sè pẹ̀lú ẹ̀wà, àgbàdo, epo, iyọ̀, ata àti àwọn ohun amú oúnjẹ dùn mìíràn tí a sè papọ̀. Àdàlú wà ní ara àwọn oúnjẹ tó jẹ́ wípé tí a bá fẹ́ sè é, a lè da gbogbo rẹ̀ sí lẹ́ẹ̀kan náà. Ká da ata, epo, iyọ̀, àgbàdo àti ẹ̀wà papọ̀ lẹ́ẹ̀kan náà kí ó sì máa jiná lọ ní orí iná títí di ìgbà tí ó bá fi jiná. Èyí náà fi ń pè é ní àdàlú. Tí a bá fẹ́ polówó àdàlú, a ó sọ wípé àdàlú tepo tiyọ̀, àdàlú tepo tiyọ̀. Oúnjẹ yìí wà lára àwọn oúnjẹ tí ó ń fún wa ní okun àti agbára. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí a máa jẹ oúnjẹ ilẹ̀ wa. Kò sí nǹkan tó máa fi ṣe wá. Ẹ yé jẹ sandíìnì káàkiri, ẹ yé jẹ índómì, ẹ yé jẹ oúnjẹ tí kò wúlò fún yín. Ẹ jẹ́ ká jẹ oúnjẹ aṣaralóore wa tí Ẹlẹ́dàá ti dá mọ́ wa ní ilẹ̀ Yorùbá. Níwọ̀nba ohun tí a mú wá fún wa ní ráńpẹ́ lọ́jọ́ tòní nìyẹn. Kí ni àwọn èròjà tí a fi ń ṣe àdàlú? Kí ni àwọn èròjà tí a fi ń ṣe àdàlú? Tí a bá fẹ́ ṣe àdàlú, báwo ni a ṣe lè sè é? Báwo ni a ṣe lè sè é? Ìbéèrè kẹta. Àǹfààní wo ni ó wà lára jíjẹ àdàlú? Àǹfààní wo ni ó wà lára jíjẹ àdàlú? Bí ẹ bá gbádùn ohun tí mo mú wá fún yín ní ọjọ́ títí òní, ẹ lè kàn sórí YouTube channel mi lórí Adéyínká Mọ̀dínát, kí ẹ láìkì péjì mi tàbí kí ẹ fi ohùn ránṣẹ́ síbẹ̀. Ẹ ṣé púpọ̀. Ó dìgbà kan náà.